òní lọ́jọ́ bí ìyá wa Chief Mrs. Victoria Bashira o ọmọ lọ́jọ́ bí o owó mama Àánú o mama Fawaz owó mama Àràfá o owó mama Faruku tèmi ọmọ lọ́jọ́ bí mo ní mo bá ọ dúpẹ́ ǹjẹ́ o ti sọdún èyí kó wá ṣe tẹ̀mí tówó tọmọ lágbára Ọlọ́run ọba aláṣẹ àtolùdarí Vicky Plaza ni mò ń ké sí o aláṣẹ àtolùdarí Vicky Communication eléyìí tó kárí ayé òwò Àbẹ̀kẹ́ tàwátàwá mú ní kọ́ pẹ́ láyé màmá ó ti sọdún èyí kó wá ṣe tẹ̀mí tówó tọmọ lágbára Ọlọ́run ọba orí Ìláyà Aláwùrábí kó mọ́jọ́ mọ́ sáré ọmọ Ìláyà Aláwùrábí Ìláyà Aláwùrábí kó hàn kọ́ ṣe bó ṣe ń dá wẹ́rẹ́wẹ́rẹ́ Àbẹ̀kẹ́ o aya Aláàjì Bàṣírù Adékúnlé ọ̀nà pẹ̀pọ̀ mo bá ọ dúpẹ́ o Àbẹ̀kẹ́ o ó yá nìṣó nílé rẹ o ìwọ lọmọ Ọ̀yọ́ Aláàfin Òjó pàṣẹ kẹrẹ ọmọ Àtìbà Àbẹ̀kẹ́ o bí wọ́n bá ní àpagbé o àpagbé o orí bí Ṣàngó bá pa ní àpagbé o àpagbé ni bí Ọya bá pa ní àpagbé ni jẹ́ àpagbé o Àbẹ̀kẹ́ ẹni Ògún bá pa àpagbé ni orí bá Láàfin Ọ̀yọ́ bá pa ní àpagbé ni ìwọ ọlọ́mọ àbàjá wọ́pọ̀ ẹni rí ní kọ́ alábàjá ajá lọlé o Ọ̀yọ́ dùn jóyè bí tó Láàfin Ọ̀yọ́ kúkú Àbẹ̀kẹ́ o ìwọ lọmọ kú bàbá yèyé aláṣẹ òun gángan ló ṣà ìwọ lọmọ kú ọmọ òfò ọmọ àrùn ọmọ àdánù ikú tí pọ̀ ọmọ tí bàbá dúpẹ́ àrùn tí sọmọ tí ìyàwó gbọ́dọ̀ gbin ní ẹ̀yin lọmọ kú tí kò gbọ́dọ̀ pa àrùn táwọn ò gbọ́dọ̀ ṣe òfò tó kò gbọ́dọ̀ ṣọmọ bàbá yín ẹ̀yin lọmọ àkóbálẹ̀ ọmọ àdábà òde àdábàlẹ̀ ọmọ àkóbá òde ọmọ àtàndá ọmọ bàbíọdún ojúpọ̀ kòkó mọ́ fọ́ rẹ́ni bájà owó ògiri kọ̀rọ̀kọ̀rọ̀ àgbàrá òjò tí bẹ́nìjà àti gbòde bá bẹ́ni lọ́wọ́ ẹni Àbẹ̀kẹ́ o ọmọ Bọ́ládìgbòlù orí Aláàfin ò ní bí wọn kí wọ́n máa tọrọ lákiri ọba Ọ̀yọ́ ò ní bíyàn kí wọ́n lọ rè ṣàṣìgbà àṣìgbà lòun ó bòde Ọ̀yọ́ jẹ́ Àbẹ̀kẹ́ o ají ṣe bí Ọ̀yọ́ láàrí ìran bàbá yẹn ṣe bí bàbá ẹnìkan ọ̀kan màmá kó o dàgbà kó o lòkùn lé ayé kó o bá wọn fọ́ pawérí kó o tún bá wọn fi rí o àlékún owó Àbẹ̀kẹ́ o àlékún ọmọ àlékún àríṣìkí mú ní kó wọn jẹ́ tiẹ̀ Àbẹ̀kẹ́ tàwátàwá mú ní kọ́ ọpẹ́ láyé.